a ní oore pàtàkì kan tó wọlé tọ̀ wá oore ọ̀fẹ́ ńlá kan sì ni a sọ fún yín nípa oore ọ̀fẹ́ yìí a sì sọ gbìyànjú tí àwọn ẹgbẹ́ APC tìlú Togo tí alága wọn ń ṣe alàgbà Wasiu Obilade tí wọ́n gbé wọlé fáwọn ọmọ Yorùbá báwo ló ṣe ní fòwárù a gbọ́ látẹnu alága APC ti ìlú Togo alàgbà Obilade Wasiu ẹ dákun kí ni tẹ́ fẹ́ sọ nípa oore tó wọlé tọ̀ wáyé. lórí ọ̀fẹ́ pípé ká máa bẹ ní ọ̀gangan oríire fún gbogbo àwa tí a jẹ́ ọmọ Nàìjíríà ní orílẹ̀-èdè Togo gẹ́gẹ́ bí ipò tí mo wà gẹ́gẹ́ bí alága APC ní orílẹ̀-èdè Togo ètò pàtàkì kan dé wá fún wa láti orílẹ̀-èdè Nàìjíríà à ń pè ètò náà ní empowerment èyí ò ní pé ìrónilágbára ìró àwọn ọ̀dọ́ ní agbára tí a bá wórí àwọn social media wa láti gan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn a ti fi àwọn sẹ́yìn sórí social media wípé ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé APC ní ẹ̀yìn odi ní ìlú tí èsì ìlú tiwantiwa kí ni àǹfààní táwọn fẹ́ jẹ ń bẹ̀ tí àwọn bá tiẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ APC ìdí pàtàkì rèé tí a fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo wa wípé ọ̀pọ̀lọpọ̀ lérò wípé owó náà máa ń pín nínú ẹgbẹ́ òṣèlú lẹ́gbẹ̀ẹ́ kan àsìkò owó ọ̀tọ̀ àsìkò àǹfààní fún aráàlú ọ̀tọ̀ so àsìkò tá a wà yìí a rí pé ọ̀pọ̀lọpọ̀ empowerment ń lọ Nàìjíríà látọwọ́ ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń gbìyànjú fún aráàlú lọ́wọ́lọ́wọ́ láàrin 100 ọjọ́ tí ààrẹ di ààrẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti lọ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ́yìn odi àwa tí a wà lórílẹ̀-èdè Togo a ní àǹfààní láti ní ìrónilágbára fún àwọn ọ̀dọ́ 100 ọ̀dọ́ tí a bá rí wípé wọ́n kàwé 10 yálà wọ́n kàwé Faransé ni àbí wọ́n kàwé Gẹ̀ẹ́sì so wọ́n lórí ọ̀fẹ́ láti wá gba fọ́ọ̀mù láti darapọ̀ mọ́ àwọn tí wọ́n fún ní ìrónilágbára iṣẹ́ ọwọ́ kíkọ́ a rí pé ìgbà táwa yìí bí ọmọ bá parí yunifásitì ẹlòmíín gbọ̀kadà ni torí pé kò ṣiṣẹ́ nílùú ṣùgbọ́n nínú ètò empowerment yìí ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ tí èèyàn lè dá sí fún ara rẹ̀ tó jẹ́ pé tí ọ̀dọ́ bá ti lè ní oore ọ̀fẹ́ rẹ̀ yóò lè dá establish èyí ni pé yóò lè dá okòwò rẹ̀ dálẹ̀ fún ara rẹ̀ láì ṣẹ̀ṣẹ̀ mọ́ wá sẹ́kọ̀ọ́kiri ní ọ̀dọ̀ ìjọba eléyìí ni tá à ń gbé lọ́wọ́ tá à ń ṣe lọ́wọ́ ó sì yà sí pé ọ̀sẹ̀ yìí ọjọ́ Jímọ̀ ọ̀sẹ̀ yìí náà ni fọ́ọ̀mù náà parí. tó ọmọọba Obilade Olasco ẹ wá dákun ọjọ́ Jímọ̀ yìí ni ó parí kí ni àwọn ọmọ wa tí wọ́n jẹ́ Yorùbá kí ni nǹkan tí wọ́n lè ṣe àti pé iṣẹ́ ọwọ́ tẹ̀ ń sọ ń parẹ̀ yìí irú àwọn iṣẹ́ ọwọ́ wo ni ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó kópa mẹ́ wọ́n á ti mọ̀ pé irú iṣẹ́ ọwọ́ báyìí ni o àti pé irú iṣẹ́ ọwọ́ tẹ̀ ń sọ yìí ṣé ọkùnrin nìkan ló wà fún ni àbí ọkùnrin àtobìnrin ṣọkùnrin ó jàǹfààní obìnrin náà ó jàǹfààní nípa iṣẹ́ ọwọ́ tẹ̀ ń sọ ń parẹ̀ yìí. ṣé olóòtú ìbéèrè gidi ni atọkùnrin àtobìnrin iná ni wọ́n jàǹfààní empowerment yìí ìrónilágbára so ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀rọ̀ lórí àwọn iṣẹ́ ọwọ́ wo gan ni a fẹ́ kọ́ àwọn ọmọ iṣẹ́ ọwọ́ ìgbàlódé náà ni oríṣiríṣi iṣẹ́ ọwọ́ ìgbàlódé tó wà ń ta lọ́wọ́ tí àwọn ọmọ lè fi ṣàǹfààní in the next century èyí ò ní pé síwájú sí àwọn iṣẹ́ ọwọ́ kan bẹ lásìkò tá a wà yìí nísìn àwọn iṣẹ́ ọwọ́ yẹn ò wúlò mọ́ ṣùgbọ́n àwọn iṣẹ́ ọwọ́ tá à ń wí yìí àwọn iṣẹ́ ọwọ́ téèyàn lè tún máa lò nínú century tá a wà yìí lọ síwájú sí i àkọ́kọ́ náà rí i pé à ń sọ̀rọ̀ nípa panneau solaire lédè Faransé là ń pè ní solar energy. a rí i pé yes solar system so eléyìí jẹ́ iṣẹ́ àkọ́kọ́ tí àwọn ọmọ jàǹfààní báwo la ṣe ń fìtì solar system ọ̀nà wo ni ilé tí a bá tẹ̀ wò yí pé òkè ilé iṣẹ́ kan rèé o a fẹ́ gbé solar system síbẹ̀ irú solar system bó lálò ń bẹ̀ kí ni káfíà kí ni kí ló kọ rẹ̀ tó máa gbéṣẹ́ téèyàn máa gbé téèyàn fi mọ̀ pé eléyìí ó gbọ́dọ̀ gba iye òǹkà nọ́mbà báyìí ni ó ṣiṣẹ́ ń bẹ̀ tí ó gbòòrùn wọlé tí ó sì sáfù iléeṣẹ́ so ó jẹ́ nǹkan àkọ́kọ́ tí a fẹ́ káwọn ọmọ jàǹfààní tí wọ́n sì lè dá dálẹ̀ fúnra wọn débi pé tí wọ́n bá gba ṣọ́ọ̀bù tí wọ́n bá ní ìwé ẹ̀rí lọ́wọ́ because iṣẹ́ yìí kì í ṣe bá àkàkọ́ lásán wọ́n ní ìwé ẹ̀rí lórí iṣẹ́ yìí so tí wọ́n bá ní ìwé ẹ̀rí yìí lọ́wọ́ yóò fún wọn lórí ọ̀fẹ́ láti gbàṣẹ́ ńláńlá ní àwùjọ wa
so iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní CC camera. Kí la ń pè ní CC camera? Ó ní kámẹ́rà gbàlódé. Bóyá ẹ tiẹ̀ wà lọ́fíìsì yín, ẹ fẹ́ kí ẹ máa mọ ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀, àbí ẹ wà nù yàrá yín, àbí ẹ ti travel lọ London, ẹ lọ America. So tí application bá ti wà lórí fóònù yín, tí wọ́n sì ti ṣe CC camera yìí sínú ọ́fíìsì yín, gbogbo tí máa ń lọ mẹ́ pátá náà lẹ́mọ̀ rí. A rí i pé iṣẹ́ yìí náà ni ẹlòmíín yàn láàyò tọ́jọ́ pé fi ń ṣe ọrọ̀ ajé rẹ̀ lónìí. So a tún ní kí àwọn ọmọ wa jàǹfààní iṣẹ́ ilé náà bákan náà. Lẹ́yìn eléyìí, iṣẹ́ míì tún bẹ tí a rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó bá lọ léèwé gíga tí wọ́n bá parí tán, àwọn ìlànà kan bẹ tá a máa fi kọ ìwé mo fẹ́ gbaṣẹ́. Ẹlòmíràn sọ pé òun ti ń gbé fáìlì òun kí láti ọdún 10, òun ti ń gbé fáìlì òun kí láti ọdún 5 tóun ti parí, bẹ́ẹ̀ tí òun ò ríṣẹ́ gbà, gbogbo iléeṣẹ́ tóun kọ̀wé sí wọn ò gba òun tiẹ̀ òun ṣe láàánú. Ọ̀nà wo lọ gbà kọ fáìlì yẹn, kí ló CV rẹ, èyí ò ní pé ìwé ẹ̀rí rẹ báwo ló ṣe put into writing, báwo ló ṣe kọ sí iléeṣẹ́ yẹn sí, tí wọ́n fi mọ̀ pé ẹni yìí professional ni àlegbàntò tó fúngbà àkọ́kọ́. So a fẹ́ kọ́ àwọn ọmọlé ètò ilé náà bákan náà. Then ìgbàlódé tá a lò lọ́wọ́ yìí, àwọn mọ́tò wa tá a bá wà nínú ọ́fíìsì nísìn, ẹlòmíì lè wà lára mọ́tò sálẹ̀ tí ẹ̀rẹ̀ nímọ̀, tàbí kó tiẹ̀ jẹ́ pé stony vehicle àwọn kan wọ́n kàn rọ́ọ̀bù ládùúgbò, wọ́n bá ní àwọn gbé mọ́tò yẹn wọ́n jàgbà wọ́n gbé lọ. So application kan bẹ́ẹ̀ tọ́jẹ́ training tó dáa, tọ́jẹ́ pé tí ọmọ bá ti lé lẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lórí fóònù náà ni wọ́n ti tracking ibi tí mọ́tò yẹn bá wà, wọ́n dẹ̀ sọ àdúgbò tó wà, wọ́n dẹ̀ locate ẹ̀, wọ́n dẹ̀ rí. So eléyìí tó jẹ́ iṣẹ́ ìgbàlódé tí àwọn èèyàn jàǹfààní nínú ètò yìí. Ọmọọba Obilade Olasco, ẹnu yín dùn, inú mi sì ń dùn. Bẹ́ẹ̀ni yín ṣe wá ń dùn, bẹ́ẹ̀ ni yóò ṣe wù mí, bẹ́ẹ̀ ni kí àwọn ọmọ Yorùbá ṣe jàǹfààní iṣẹ́ yìí, torí pé iṣẹ́ tó náwó nú tó sì nérè inú gan ni. Ẹ wá dákun Ọmọọba Obilade Olasco, báwo ni wọ́n ṣe kàn sí yín? Ìyẹn ṣe kókó, ṣe pàtàkì. Báwo ni wọ́n ṣe kàn sí yín? Ok, tí wọ́n bá fẹ́ kàn sí wa, wọ́n pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Àkọ́kọ́ náà ọ́fíìsì APC òní fọ́ọ̀mù yìí wà ní àsìbító. Gbogbo àti a bá máa àsìbító tí a bá ti dé àbọ́yá àti ẹ̀gbá ọ̀nà ibi tá a fi lè júwe tó rọ̀ wá lọ́rùn jù ní kí a gba Togo Cell, iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a mọ̀ ní Togo Cell. Tí a bá ti débẹ̀, ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alága ẹgbẹ́ lórí 92 47 59 23 tàbí 99 45 51 42. Lọ́gán náà là á ní kí ẹ máa bọ̀ ní ọ́fíìsì. Fún àǹfààní àwọn tó bá sì ti wà láyìíká tán ti mà síbí tó dáadáa, tí a bá ti yà láti Togo Cell, tí a gba Togo Cell wọlé inú ọjà, so dábàá ti wọlé ní ẹ̀kan náà tá à ń wọlé, apá òsì wa, ìyànà tó wà lápá òsì láyà sí. Dábàá ti yà sí ìyànà apá òsì yìí, a máa pè bẹ̀ ní dọ̀fúnmi lédè Ègùn. Ó jẹ́ ọ̀nà kékeré tí ó fẹ̀ púpọ̀. Dábàá ti yà síbẹ̀, a bá rìn ní ìwọ̀n ẹsẹ̀ bàtà 100, a rí ilé ńlá kan tí wọ́n ṣe kàró sí lára. Kàró yẹn jẹ́ aláwọ̀ brown. So kàró yìí, ibẹ̀ ni ọ́fíìsì wa wà lókè. Tí a bá ti dé sàlẹ̀ lẹ́ẹ̀kan náà láti rí fọ́tò ààrẹ wa, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, ó wà lára gànà ńbẹ̀. So ẹ gòkè wá, ẹ sì bá wa lọ́fíìsì. tó ẹ ṣeun Ọmọọba Obilade Olasco, ó wù ní ká jẹran pẹ́lẹ́ ṣùgbọ́n ó fọ̀n fún ni ò jẹ́. pẹ̀lú ògo Ọlọ́run ẹ tún máa gbọ́ wíníwíní nípa ẹ̀kọ́ tí APC gbé wá fún wa yìí, ẹ máa gbọ́ lójúléṣẹ́ wa Radio Sport FM. pẹ̀lú ògo Ọlọ́run á tún máa ṣàlàyé ẹ̀ fún yín ní gbogbo àwọn ètò wa tí bá ń wáyé. Ẹ jẹ́ ká mú àwọn ọmọ wa lọ síbi ètò yìí, ó ṣe kókó, ó ṣe pàtàkì.